Mọ̀mọ́ sáyà iyọ̀ mọ̀mọ́ jẹ̀bù ayé bú mi. Mọ̀mọ́ sáyà iyọ̀ mọ̀mọ́ jẹ̀gẹ̀ ayé sẹ̀mí. Mọ̀mọ́ sáyà iyọ̀ mọ̀mọ́ jọ̀ràn ayé kan mi o. Àtẹ̀bí àti kété olólùfẹ́ mi o. Àwí pé Olódùmarè o, àmọ́ sáyà iyọ̀. Olúwayé o, àmọ́ sáyà iyọ̀ o. Àmọ́ sáyà iyọ̀ mọ̀mọ́ jẹ̀bù ayé bú wa. Àmọ́ sáyà iyọ̀ mọ̀mọ́ jọ̀ràn ayé kan. Àmọ́ sáyà iyọ̀ mọ̀mọ́ jẹ̀bù ayé bú wa o. Gẹ́gẹ́ bí mo ṣe kọ orin Olódùmarè, má jẹ́ kébù ayé kó bù wá o. Má jẹ́ kí gbogbo ọ̀ràn nínú ayé kó kàn wá o. Ire báyìí lójú wa máa rí o. Kó dáàbò rẹ bò wá lórúkọ Olódùmarè la gbàdúrà. Àmín. Mo kí yín o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi o. Èmi olólùfẹ́ yín náà ni Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété. Gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi fún ìgbà àkọ́kọ́ bí ìṣe mi. Èmi lè jìrẹ́ òrìlàkí ọba ọmọ tó máa ṣe bí èmi eléjìrẹ́ amúra kì í ṣe ìgbéraga o, àṣẹ Olódùmarè ni. Èmi mọ̀lọ́mọ olókè méjì takọ́tábó o lórí ọ̀raràn. Ọmọ alágídí mùdí ó ṣe mí pẹ̀lẹ́ ọ̀nà ọ̀já o. Àròyé ni màá kálàgídí ọmọ aṣògùdùlà. Ìdífá ulé òjá o, àgbẹ̀dẹnu ṣe borí àbá mi. Mo tún yà bàrá o, mo tún yà sílé olórí mi. Ọmọ aláwẹ̀ kan torí wíwẹ̀ kan máa kúrò sọ́jà kan wí kan nájà kan bomi alura. Ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani lọ́nà òkè ìpà ló láwẹ̀. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ subscribe fún wa lórí ètò wa. Ọwọ́ yín á máa lọ sí iwájú o. Àtẹ̀yin tẹ̀yẹ̀ tún máa subscribe fún wa. Nínú gbósọnù gbogbo yín bí ò ṣe ibi ọmọ o. Ẹ jọ̀wọ́ o. Tẹ́ bá tún subscribe fún wa àti ẹ̀yin tẹ́ ti subscribe fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í rí notification gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ òyìnbó. Ẹ jọ̀wọ́ ẹ tún bá mi fọwọ́ tẹ notification bell tó wà ní ẹ̀gbẹ́ ilé ibi tán kọ subscription fún yẹn. Ẹ lè máa rí àwọn ètò wa tó bá ti bọ̀ nìkan òjọ̀kan. Ẹ má bínú pé a sọ èdè òyìnbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ń wá bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi lórí ètò wa ní ráńpẹ́ lẹ́ni lórí ọ̀rọ̀ Princess Dámilọ́lá òṣèré oníkọ̀mẹ́díàn àti ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà òun ni mo bá wá sí orí ètò wa lẹ́ni o. Mo mọ̀ wípé mo ti sọ díẹ̀ lára ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ní àná àbí mo dẹ̀ tún rí fídíò yìí. Mo wá rí ibì kan tí arábìnrin princess yìí tó ti ṣe nǹkan kan. Nǹkan yẹn ó jọ mí lójú gan-an. Ó dẹ̀ yà mí lẹ́nu wípé kí ló dé tí arábìnrin yìí tó fi lè ṣe irú nǹkan báyìí. Irú ìbínú wo ló tó bẹ́ẹ̀ tí ó jẹ́ kó ṣe irú nǹkan báyìí. Èyí ló mú mi wá sí orí ètò láti sọ̀rọ̀ wípé kí n dá sí ọ̀rọ̀ yẹn nítorí arábìnrin yìí ó ṣẹ́ èpè pẹ̀lú ìwé mímọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò ó ní orí àwòrán tó wà yìí tó wà lórí ètò yìí. Mi lè gbé ohun yẹn síta nítorí copyright kò ní lè jẹ́ kí n play ọ̀rọ̀ yẹn. Àmọ́ bẹ́ẹ̀ ṣe rí arábìnrin princess yìí bó ṣe ń sọ̀rọ̀ lọ bó ṣe ń bọ̀ yìí èpè ló ń ṣẹ́ o tó dẹ̀ ń gégùn pẹ̀lú ìwé mímọ́ lọ́wọ́ fún gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àtàwọn tó jù ú lọ gan. Ìwé mímọ́ tẹ̀ tún sọ wípé ká bọ̀wọ̀ fún ìyá àti bàbá wa. Wọ́n dẹ̀ tún máa ń sọ náà ní ẹlẹ́sìn kejì pé kò sí nǹkan tí ìyá àwọn òbí wa lè ṣe sí wa tó jẹ́ wípé a máa béèrè lọ́wọ́ rẹ̀ tá máa yẹ̀ lọ́wọ́ wò. Kò ń ṣe gbogbo ẹni tó bí wa nìkan bí kò ṣe àwọn tó bá ti tó bí wa lọ́mọ.
ó jẹ́ nǹkan ìyàlẹ́nu tó jẹ́ wípé arábìnrin princess yìí nínú gbogbo àwọn tó gègùn fún níbí báyìí tó ń ṣèpè fún pẹ̀lú bíbélì níbí báyìí tọmọtọmọ ó jẹ́ wípé ìyá Rainbow ó wà níbẹ̀ tó jẹ́ pé ó tó fún ní grandma. Kí ni ìyá Rainbow ìbá ṣe tó tó bẹ́ẹ̀? Ó mà ṣèpè fún gbogbo àwọn ènìyàn tó pọ̀ o. Arábìnrin princess ìbá fọwọ́ wọ́nú o, èyí ti pọ̀ jù. Ṣé bí onígbàgbọ́ ni ẹ́ tó o dẹ̀ ń ṣe gbogbo eléyìí tó tún gbé o tún wọ fìlà funfun sórí o tún gbé ìwé mímọ́ dání o tún fi ń ṣèpè o tún fi ń gégùn. Ẹ̀yin tèmi kí n tó bá arábìnrin princess yìí sọ̀rọ̀ mo kọ́kọ́ fẹ́ béèrè ìbéèrè kan ní ọwọ́ rẹ̀ o. Kí Ọlọ́run kó jẹ́ kó rí ètò yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ rí ètò yìí tẹ́ ẹ bá mọ̀ ẹ jọ̀wọ́ ẹ bá mi ta lólobó pé èmi ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété pé mo bá sọ̀rọ̀ ní orí ètò wa ètò lédè Èkìtì. Ẹ wò ẹ̀yin tèmi princess sọ̀rọ̀ nínú gbogbo ọ̀rọ̀ tó ń sọ ní ibẹ̀ yẹn wípé bàbá Ìjẹ̀ṣà ó bá yé òun jẹ́ ó sọ ń di nǹkan mi oríṣiríṣi bóyá ìdàkudà bí ó sàbá ayé òun jẹ́ ó sọ ń di ẹ̀dọ̀ arúnlẹ̀ ó wá fìyẹn ó wá bẹ̀rẹ̀ sí ní fi ṣépè fún bàbá Ìjẹ̀ṣà àti gbogbo àwọn tó wà lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà. Nǹkan tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ olólùfẹ́ wa yìí ni wípé princess Dámilọ́lá kí ni nǹkan gan tí bàbá Ìjẹ̀ṣà ṣe tó fi sọ ẹ́ di ẹ̀dọ̀ arúnlẹ̀ tó fi bà ẹ́ láyé jẹ́? Bóyá nǹkan kan wà táwa olólùfẹ́ rẹ gbogbo tá a mọ̀ tó ṣòkùnkùn sí wa yàtọ̀ sí wípé ẹ ti jìjọ ní ìbáṣepọ̀ ẹ ti jìjọ jẹ́ ọ̀rẹ́ ó dẹ̀ ti ràn án lọ́wọ́ láti lọ sí ilé ìwé. Àmọ́ nínú ọ̀rọ̀ pé wọ́n fẹ́ fipá bá ọmọ ọdún 14 yìí lò pọ̀ tí a dẹ̀ mọ̀ wípé ọmọ yẹn lójú tiwa gan ó ju ọmọ ọdún 14 lọ. Àmọ́ kì í ṣe yẹn ni mo bá wá. Kí wá ni ìbàjẹ́ tí bàbá Ìjẹ̀ṣà àti àwọn tó kù yẹn ṣe fún ẹ nínú ẹ̀ tó fi bà ayé ọ̀tá ẹ̀ jẹ́ tó fi fẹ́ sọ ẹ́ di ẹ̀dùn arinlẹ̀? Ẹ jọ̀wọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ olólùfẹ́ wa princess yìí báwo ló ṣe jẹ́, kí ni nǹkan gangan tó ṣe fún tí ò sọ fún wa tó fi di wípé wọ́n bà ayé ẹ̀ jẹ́. Torí ọmọ tí bàbá Ìjẹ̀ṣà tán sọ wípé ó ti ń bá lò láti kékeré ọmọ yẹn ló yẹ ká máa sọ wípé ó fẹ́ bà láyé jẹ́. Kí wá ni ọ̀nà wo ló fi bà princess láyé jẹ́ tó bẹ̀rẹ̀ sí ní bínú tó bẹ̀rẹ̀ sí ní ṣépè tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé bàbá Ìjẹ̀ṣà ó bà òun láyé jẹ́? Ìyẹn ò yé wa tó o. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi tẹ́ bá dẹ̀ lẹ́ni tó ní òye táwa ò mọ̀ ẹ jẹ́ ká gbọ́ o. Ìyẹn jẹ́ ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ arábìnrin princess Dámilọ́lá o. Ìkejì tí mo fẹ́ sọ ni wípé mo fẹ́ bá arábìnrin yìí mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi náà ẹni tó bá mọ̀ dáadáa ẹ jọ̀wọ́ ẹ tún ta lólobó ẹ tún fà á létí láti bá sọ̀rọ̀. Torí fún kí ni èpè tó ń ṣe yìí ó ti pọ̀ jù kò lè tó bẹ́ẹ̀ kò yẹ kó ṣèpè tó yẹn. Ṣé bó ní ìgbàgbọ́ ló pe ara ẹ princess tó lè wá bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ adúrú èpè yẹn ó ti pọ̀ jù. Ò bá fọwọ́ wọ́nù ò bá fi yèdénù ò bá má ṣépè tó tún gbé ìwé mímọ́ tó tún bẹ̀rẹ̀ sí ní fi ṣépè. Ọmọ Ọlọ́run ò kì í ṣépè. Ara ìkan gan tí mi ò fi play ohun yìí ní ibẹ̀ yẹn nìyẹn torí èmi ò nífẹ̀ẹ́ sí kán máa ṣépè fún ènìyàn. Ǹjẹ́ princess jẹ́ ẹ ti ẹ̀ mọ̀ àti ẹ̀yin tẹ́ ń gbọ́ mi wípé èpè ó máa ń ní ìtumọ̀? Ẹ jẹ́ kí n ṣàlàyé o. Ẹ̀kíní ẹni tó ṣẹ́ èpè ó máa pín nínú ẹ̀ o. Ẹni tó wà ń bẹ̀ tó fetí gbọ́ nígbà tó ń ṣe ó máa pín nínú ẹ̀ o. Ẹni gan tó ń ṣẹ́ èpè fún ẹni yẹn náà ó máa pín nínú ẹ̀ o. Ṣé ẹ mọ̀ wípé ó ti di mẹ́ta bẹ́ẹ̀ yẹn? Nítorí náà ẹ jẹ́ ká máa ṣe sùúrù ká máa ṣe mẹ̀dọ̀. Ẹ jẹ́ máa ṣe mẹ̀dọ̀ ẹ má máa jẹ́ kó jẹ́ pé bí nǹkan ṣe ta wá lára là á ṣe máa ṣe. Ǹjẹ́ ẹ ti ẹ̀ mọ̀ wípé tó bá di ọ̀la ẹni tó ṣèpè fún tí nǹkan bá ti kàn nǹkan tún lè yí padà lọ́la kó tún padà kí ìkan lára wọn tún padà wá jẹ́ olóore rẹ tó jẹ́ wípé lára èpè tó ti ṣẹ́ fún wọn á wá máa jà wọ́n ìwọ gan wàá tún wá máa bá wọn sáré káàkiri. Kò dára bẹ́ẹ̀ má máa jẹ́ ká máa ṣèpè. Àwọn kan tiẹ̀ ṣe bùṣà wọ́n ní èpè tó máa ń ṣẹ́ lórí social media
pé kò ń ràn ènìyàn, kò ń ràn wọ́n, pé tó bá yẹ pé ó ti ràn wọ́n ni pé ó yẹ kí wọ́n ti run tọmọtọmọ, kán ti parun tọmọtọmọ. Ẹ̀yin tèmi, wọ́n ní kíní kan ò kì í jà ní òòjọ́, pé òòjọ́ kọ́ ni olúwéré ń pa ni, àbí báwo náà ṣe ń pa, gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà o. Wọ́n ní òòjọ́ kọ́ ni olúwéré ń pa ni. Bẹ́ẹ̀ ni lè sọ, a lè mọ wípé bóyá àwọn èpè wọ̀nyẹn ó máa ń jà, torí èpè máa ń jà bí ìgbà tá a bá gbàdúrà sí Ọlọ́run ni wípé Ọlọ́run o jọ̀ọ́ mo fẹ́ ra mọ́tò, tọ́lọ́run wá wò pé kẹ̀kẹ́ ló máa rà fún ẹ, àbẹ́ ẹni tó fẹ́ ra kẹ̀kẹ́ tọ́lọ́run dẹ̀ ti ra mọ́tò fún. Èpè máa ń jà bẹ́ẹ̀. Ó lè jẹ́ pé orí ẹ̀ ò ní da ló ṣẹ̀fùn, kó jẹ́ wípé ẹsẹ̀ ẹ̀ ni ò wá ní lọ dáa lọ́jọ́ iwájú. Ẹjẹ́ á máa ṣe mẹ̀dẹ́, má máa jẹ́ ká máa ṣèpè. Èpè ò kì í jà lọ́jọ́ tó bá ti ṣe o. Èpè míì dẹ̀ máa ń jà tó máa jà yẹn nínú ara, lábẹ́ ara, tó jẹ́ pé kò tiẹ̀ ní mọ̀ pé èpè ń ja òun. A kàn ní mọ̀ wípé ipò tó yẹ kóun dé òun ò débẹ̀, akitiyan tó yẹ kóun ṣe òun ò ṣe. Nítorí èyí ẹ̀yin tèmi, ẹ má máa jẹ́ ká máa fi bí ara ṣe ń ta wá ṣèpè, ẹ má máa jẹ́ ká máa fi ṣèpè. Èpè ò dáa o, èpè ò dáa rárá. Ẹ má jẹ́ kó fi taratara ká máa ṣèpè. Gbogbo èpè tí arábìnrin yìí ń ṣẹ́ nínú fídíò tẹ̀ ń wò lọ láti ẹ̀bẹ̀rẹ̀ yẹn, èpè ló ti ń ṣẹ́. Níbi tó ti sọ̀rọ̀ èpè yìí, ó fẹ́ẹ́ lò tó wákàtí kan tó lé níbẹ̀, àbí kò yé yín? Ó yà mí lẹ́nu. Arábìnrin Princess, tètè gbìyànjú o, kó o ṣe àtúnṣe, kó o fọwọ́ wọ́nú, kó o rẹ́ gbogbo èpè yẹn padà o, torí ẹni tó bá na ìka kan síwájú ni o, mẹ́rin tó kù ó wà lọ́dọ̀ ẹ̀. Èmi ò fẹ́ kèpè jà ẹ́ o, kèpè jà ẹnì kankan nínú yín o. Ibi tí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà náà dẹ̀ ti já sí, ohun tí bàbá Ìjẹ̀ṣà jẹ òun ló yọ, àmọ́ gbogbo rẹ̀ ó wà lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run nìkan ló yé. Mo kàn ní kí n gbà ẹ́ ní ìyànjú ni o, má máa ṣèpè tó yẹn, ó ti pọ̀ jù. Abiyamọ ò kì í ṣèpè, abiyamọ ò kì í ṣèpè, ó ti pọ̀ jù. Kí ló fẹ́ gbà sí? Kò sí nǹkan tó fẹ́ gbà sínú èpè tó ń ṣẹ̀, kò sí nǹkan tó máa gbà sí. Àwọn tó dẹ̀ máa sọ wípé kò yẹ kó o ṣe bẹ́ẹ̀, wọ́n á máa sọ pé ó dùn ẹ́ ni, wọ́n bá ẹ kẹ́dùn ni, wọ́n bá ẹ ṣe kinní yẹn. Báyé ṣe rí nìyẹn o. Ayé wọn bá ní dání o, wọn kì í bá ní débẹ̀ o. Nítorí èyí, kó o fọwọ́ wọ́nú, má máa ṣèpè mọ́ o. Ibi tó o ṣẹdé yẹn ó ti tó gẹ́gẹ́lẹ́, kó o dẹ̀ lọ rẹ́ èpè yẹn kúrò. Èpè oníjà jẹ́ ti wa o, kò ní jẹ́ ti gbogbo àwọn ẹbí wa o. Ẹ̀yin olólùfẹ́ mi, èpè ò ní jẹ́ ti yín, èpè ò ní jẹ́ ti gbogbo wa tọmọtọmọ o. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé o, kẹ́ bá mi share program yìí, kẹ́ dẹ̀ bá mi like ẹ̀. Ẹ ṣé o. Ẹ jọ̀wọ́ ẹ dẹ̀ rántí o pé lórí ètò wa o, a máa ń kíni o, a máa ń bá èèyàn kíni fún ìsọmọlórúkọ, ìgbéyàwó, pàtàkì jùlọ ọjọ́ ìbí tá máa bá yín ṣe toríkì. Owó táṣẹ́rẹ́ ni. Tẹ́ bá dẹ̀ rí ẹni tó ní ìtàn kan àbí méjì tó fẹ́ sọ fún wa láti pé kán kọ́ ẹ̀kọ́ lára òun, ẹ jọ̀wọ́ ẹ kàn sí wa lórí ètò wa. Ọ̀fẹ́ ló bá dé, àbá yín sọ. Tó bá lè jẹ́ wípé eléyìí tá máa bá wa dá sí ni, a ní àwọn ènìyàn, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tó ti rí ìrírí ayé lóríṣiríṣi tán lè bá wa dá sí ní orí ètò wa, Ètò Lédè Èkìtì. Ẹ jọ̀wọ́ o, ẹ má gbàgbé o, ẹ bá mi share ètò yìí o. Princess lẹ́ẹ̀kan, kó o fọwọ́ wọ́nú, èpè yẹn ti pọ̀ jù o. Má máa ṣèpè mọ́ o, má máa ṣèpè mọ́. Ṣé ló yẹ kó o gbà fọ́lọ́run, kó o dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Ṣé bí nǹkan tóun fẹ́ ó ti ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà báyìí? Kò jẹ́ dídán kó o ṣèpè, nítorí fún kíni bó ní kálukú ṣe ń ronú ó yàtọ̀ síra wọn o. Bí Táyé ṣe ń ronú ó yàtọ̀ sí Kẹ́hìndé. Kò ń ṣe wípé bóyá torí pé àwọn kan wọ́n sí lẹ́yìn ẹlẹ́ni, wọ́n wà lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà, kò yẹ pé torí tìyẹn náà ni ó wá fi ń kanra tó fi ń ṣèpè. Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Oníkálukú ìrònú wa ó yàtọ̀ síra o. Bá a ṣe ronú ó yàtọ̀. Bí mo ṣe ronú ọ̀rọ̀ yìí báyìí, bí mo ṣe sọ, ó tún yàtọ̀ sí bẹ́ẹ̀ lòmíì ṣe tún máa ronú. Ẹlòmíì á sọ fún ẹ pé nǹkan tó ṣe kó dáa, kò ṣe pé ó fi ṣèbàjẹ́, ó ṣe ronú tirẹ̀ nìyẹn. Nítorí èyí, ẹ jọ̀wọ́ ẹ já máa ṣe mẹ̀dọ̀, ẹ já máa fi sùúrù sí gbogbo nǹkan, ká dẹ̀ máa fà á léwọ́ Ọlọ́run. Ẹ̀yin tèmi, ẹ jọ̀ọ́ tá bá ti rí ènìyàn wa tó ń ṣe ìwà tí ò dáa, tó ń hu ìwà tí ò dáa, tó ń ṣe nǹkan tí ò bójú mu, ẹ já máa pè é, ẹ já máa ràn án lọ́wọ́ láti ṣe àtúnṣe. Ká má máa di pé àwa máa ń di ọjọ́ tí ọ̀rọ̀ bá ti máa dàrú, ká ẹ̀ṣẹ̀ wa máa sá káàkiri. Nítorí gbogbo rẹ̀ kò sí bọ́n ṣe máa perí kinní kan mi mọ bọ́n ṣe ń sọ o, bóyá perí ajá tàn wọ́n ní kò sí bọ́n ṣe máa perí ajá tàn níbà kolobo ẹ̀ golo ọrùn ẹ̀ níbẹ̀ o.
bẹ́ẹ̀ ni o ẹ̀yin tèmi ẹ ṣé o ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ má bínú o pé mi ò pa òwe mi yẹn dáadáa ó kò wá bẹ́ẹ̀ ni àmọ́ ó ti yé yín kẹ́dẹ̀ bá mi máa túbọ̀ ṣe àlàyé fún àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn tí wọn ò fi bẹ́ẹ̀ gbọ́ èdè wa nǹkan tá à ń sọ ibi tá a sọ̀rọ̀ dé ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ o ẹ̀yin tèmi mo dẹ̀ ti mú ètò mi sópin o mo ti ń lọ sílé olówó orí mi ní Èkìtì o èèyàn kún o èèyàn ra o adé ajẹkanra o bẹ́ẹ̀ láti kí ni lẹ́kìtì o ọmọdé ti dì sí o.